Akẹẹkọ Iṣọnu dà. Àwárè, àwárè, àwa. Akẹẹkọ Iṣọnu dà. Àwárè, àwa. Ẹ dákun bí olùkọ́ àgbà bí olùkọ́ kí wọ́n pè mí. Ẹ dákun ṣé ọmọ ọba ní àbọ̀mọ̀ òjòyè. Ṣé ẹ gbowó lọ́wọ́ àwọn olóṣèlú ẹni pé òun rèé o mọ́kànlẹ̀ nìkan bá sọ̀rọ̀ ní kíláàsì. Torí èmi understand pé sọ káwá kẹ́kọ̀ọ́ àgbà ká má lè rògbò ká má lè ní kó má lè bá yẹn sọ̀rọ̀ ṣé gbádá lè ti ẹ̀kọ́ èmi understand bàbá wọn. Tọ́mọ ọba ni ikú mi àbí àjẹ́ ìyá rẹ̀ ní understand yìí. Bàbá bẹ̀rẹ̀ mọ̀ sọ̀sọ̀ ní sọ. Ẹ ní pé mo ká sí oògùn sọ̀rọ̀ bàbá òun yẹn kó oògùn èwo ló tún kù. Ọmọdé ló ń bà lọ́wọ́ ó tún ní wọ́n dé olú àfọ́. Bàbá kọ̀ bí ìyá rẹ̀ fẹ́rẹ̀. Ó ti dà ó wà ní ẹ̀wọ̀n rẹ̀ kò mẹ́tọ́ sí. Ṣé o kíláàsì ìwọ̀ wáyé kí ló ń tún? Ó sí èrè ni. Ṣé bá mi sí ọ ni? Ẹjọ́ torí ọlọ́ ṣé ẹjọ́ mi lọ́rùn bẹ́ẹ̀ àbí ọ̀dọ̀ mi lọ́rùn tẹ̀ máa lè tẹ́ wá mú ẹni tẹ́ wá wà sí mi lára. Èkùbọ́ la wá tà lọ́jọ́ mi wọ́n ṣe wájú gbogbo. Oṣù tí ẹ tí ọ̀rọ̀ ní tèmọ́ bí àbí òjì bá ń dá. Ṣé kò sí ìjọ? Sọ̀rọ̀ ẹ̀ sí ìgbà láti pè é. Ṣé bá mi sí ọ ni? Máa wọlé fún mi lọ́wọ́ rà. Ee bàbá, ẹ̀yin náà gbọ́dọ̀ rẹ̀ sí ní wo ní sípẹ̀sì pé àwọn aláwọ̀ tẹ́ pé kíláàsì. Mo sọ̀rọ̀ àrẹ sọ́lá máa mọ́ gbòòrò. Kí ni ìsìnkú ẹni sọ̀rọ̀ tó o bá ní wèrè ní èmi tí wọ́n ní wèrè. Wọ́n mi lé lọ́rọ̀ ilé ẹ̀kọ́ yẹn ní tẹ́bà kan mi lé máa wọ̀ ní. Rédíò ọ̀bá ní ọjọ́ yìí sí. Tí wọ́n ti ń bọ̀ àkáàsì tó máa ń kọ́ wọn ní wèrè wà bí. Gbogbo ọ̀gá òní ní láti èmi wà ní ìlànà rẹ̀. Wọ́n wá ti wá bẹ́ẹ̀ tàfà ìwọ́n tó ń wò ní sùkúrù tó ọ̀dà tó tàfà. Wọ́n wá parí wọ́n ní èmi máa sọ. Ẹ wò ó, bẹ́ẹ̀ ni kẹ́mi wọ́n máa ń wá. Bàbá ló dùn ó. Wọ́n tún sùn. Fún tààmì. Aláṣẹ̀dù. Ṣé ẹni kíláàsì ń wá yìí? Wọ́n lọ lẹ́yìn. Èmi ọ̀wá yóò bá yìí bá. Wọ́n bá mi sí ọ ni. Tọ́wọ́ àbúkọ́ rẹ̀ sọ. Gbogbo ọmọ rẹ̀ yìí. Alàgbà. Ẹ jáde. Lọ́bọ̀. Ẹ jáde. Iṣọnu dà. Àwárè,